Àjálù ó ti ṣẹlẹ̀ sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò inú-ìlú (Minister for Interior) lórílẹ̀‐èdè yìí lánàá, ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, pẹ̀lú bí ọ̀kan pàtàkì lára àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó gbajúmọ̀ dáadáa tó sì tún máa ń ṣiṣẹ́ dáadáa fún ìyún tó máa ń ṣiṣẹ́ fún nídìí òṣèlú, ìyún Echeku Anselm Udoka tó jẹ́ ọmọ Ìgbò bó ṣe kú lójijì, tí Arẹ́gbẹ́ṣọlá sì ti jẹ́ kó di mọ̀ pé bí ìgbà kan tú bóòtù kan lọ lára òun ni, àti pé ìbànújẹ́ ńlá ni ìṣẹ̀lẹ̀ ikú Echeku Anselm Udoka, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀rọ̀bọ̀ Arẹ́gbẹ́, ló jẹ́ fún òun. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lára àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Arẹ́gbẹ́ṣọlá tán jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ tó sì jẹ́ pé bí àsìkò òbò bá ti tó, Arẹ́gbẹ́ṣọlá máa ń gbọ́kànlé nítorí pé wọ́n máa ń ṣiṣẹ́ takuntakun, wọ́n sì máa sáré kiri láti kó èrò jọ. Ọ̀kan pàtàkì ni Echeku Anselm Udoka, bó tilẹ̀ jẹ́ pé ọmọ Ìgbò ni ọkùnrin náà, ṣùgbọ́n wọ́n ní ìfẹ́ tó ní sí Arẹ́gbẹ́ṣọlá ó mà lágbára kọjá sísọ, tí wọ́n sì ní ìdí eléyìí gan ló ṣe jẹ́ kan fún ní ìnagijẹ Ọ̀rọ̀bọ̀ Arẹ́gbẹ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé gbogbo nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá, Echeku Anselm Udoka kì í fi ṣeré rárá. Wọ́n ní bí bàbá náà bá ti gbọ́ pé Arẹ́gbẹ́ṣọlá nílò nǹkan kan, wọ́n ní Echeku Anselm Udoka kì í fi ṣeré rárá. Bẹ́ẹ̀ ni Arẹ́gbẹ́ṣọlá náà ó fẹ́ràn ẹ̀ kọjá sísọ, ṣùgbọ́n tí Echeku Anselm Udoka tó máa kú lójijì, tó sì jẹ́ pé gbogbo bá ṣe gbìyànjú láti dóòlà ẹ̀mí ẹ̀ ló máa já sí pàbó tí ẹlẹ́mìí padà gbà á. Ṣá o, ní ìgbà tí Arẹ́gbẹ́ṣọlá tí ó ń sọ̀rọ̀ nípa ikú Echeku Anselm Udoka, ẹni tí gbogbo ayé mọ̀ sí Ọ̀rọ̀bọ̀ Arẹ́gbẹ́ṣọlá, ló máa jẹ́ kó di mọ̀ wípé níṣẹ́ ni inú òun bàjẹ́ kọjá sísọ. Ó ní bí ìgbà kan wọ́n fi ìròyìn ìbànújẹ́ ṣe òun lọ́wọ́ nínú ọdún tuntun ni. Ó ní lójijì ẹni dókítà tó ń tọ́jú òun ló máa pe òun. Ó fi tó òun létí pé wọ́n ti gbé Echeku Anselm Udoka wá sílé ìwòsàn òun. Ó ní bẹ́ẹ̀ ni ọkùnrin náà jẹ́ kó di mọ̀ fóun pé ilé rẹ̀ burú kọjá sísọ, àti pé ẹ̀ka pàjáwìrì, ìyún ẹ̀ka àwọn tí ìlera wọn bá ti fẹ́ yíwọ́ intensive care unit, ni làwọn gbé Echeku Anselm Udoka lọ. Arẹ́gbẹ́ṣọlá ní lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ti ń gbọ̀n bóun ṣe gbélé pé Udoka ò gbọdọ̀ kú o, tóun sì sọ fún dókítà òun pé gbogbo ohun tí wọ́n bá lè ṣe pátápátá ìnìkan ṣe o, ọ̀rọ̀ owó kọ́ leléyìí, àwọn yóò san iye kí wọ́n gbọdọ̀ dóòlà ẹ̀mí Anselm Udoka. Ṣùgbọ́n tó ní dókítà òun sọ pé àwọn yóò gbìyànjú, gbogbo ìtọ́jú tó dára làwọn ń fún un, àti pé ọkùnrin náà ò lè mí dáadáa mọ́. Kódà Arẹ́gbẹ́ṣọlá níbi tó káwọn lára dé, òun tún pe dókítà míì wípé kó tún darapọ̀ mọ́ wọn, ìyẹn ẹni tó mọ̀ pé òun mọ̀ṣẹ́, kí wọ́n tún lè jọ kọ́wọ́ ṣiṣẹ́ lórí Udoka láti dóòlà ẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n ó ní pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn yìí, ó ní ẹlẹ́mìí padà gba Arẹ́gbẹ́ṣọlá. Ó wáá fi oríṣiríṣi àwọn àtẹ̀jíṣẹ́ tí Udoka tó fi ń ránṣẹ́ sí lórí ẹ̀rọ ayélujára WhatsApp, tí wọ́n fi ń ránṣẹ́ síra wọn, ó fi síta láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn ń sọ̀rọ̀ dáadáa, àwọn súnmọ́ ara wọn, tó sì ní ìbànújẹ́ ńlá ìní ikú ọkùnrin náà ó jẹ́ fóun, tó sì bá àwọn ẹbí, ọ̀rẹ́, ará, ojúlùmọ̀ kẹ́dùn, pàápàá ẹgbẹ́ kan tó wà tí wọ́n pè ní ẹgbẹ́ Igbo Mandate Group, ó bá wọn náà kẹ́dùn wípé wọn kú ara fẹ́ra kù, ọdún yóò sì jìnnà síra wọn.